tó mú bẹ́ẹ̀ ẹ̀yin Yorùbá bí òní ká má ṣe Christian bí òní ká má ṣe Muslim ọ̀rọ̀ ìṣẹ̀dálẹ̀ wa kò ṣe gbogbo orí àwọn ọkọ̀ lẹ́gbẹ́ ó pàdé ní jẹ́ ní social media lẹ́gbẹ́ mẹ́ta yìí a dẹ̀ ti wọ́n ní wọn pé wọ́n ṣọ́ra ẹ̀ rí pé bí program bíi mẹ́rin lórí ọ̀rọ̀ àkàtàkìtìẹ̀s mo ti rí pé gan àwọn ẹlẹ́sìn Christian àti Muslim especially Muslim wọ́n ti ń lé àwọn alábàáyé lọ́wọ́ àwọn alábàáyé náà ti ń gbá wọn lóhùn lórí social media ìbẹ̀rẹ̀ wàhálà nìyẹn àyẹ̀fẹ́kẹ́ kọ̀ọ̀kan dá wàhálà lẹ̀ sílẹ̀ yìí mo fẹ́ bẹ àwọn ẹlẹ́sìn Muslim torí mùsùlùmí náà lùmí náà mo fẹ́ bẹ̀ wọ́n wípé kólúkálukú polówó ẹ̀sìn díẹ̀ kó má fẹnu bẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ kó máa sọ pé kọ́ lọ da fánù ìsọ̀tù ní jẹ́ fún tradition wa ẹ̀ẹ́dẹ́ tí báwo bá sọ̀rọ̀ kẹ́ lọ da fánù ìsọ̀tù ní jẹ́ fún tradition wa Ifá ló fi ń yọba Ifá ló fi ń yọyè Ifá ló fi ń tẹ̀ ìlú lórí ilẹ̀ Yorùbá ẹ̀sìn Christian àti Muslim wà dé báyìí kò lè wá dé sí ẹ wá máa wá undermine respect tí Yorùbá ní fún Ifá ó bẹ àwọn cleric wa àgàgà àwọn tó lókìkí wọ́n máa ń ṣe wáàsí wọ́n máa fi wáàsí dá wàhálà alẹ́ nílẹ̀ Yorùbá bó ṣe ṣẹlẹ̀ ní Bọ̀ọ̀lù bó ṣe ṣẹlẹ̀ ní àwọn gbogbo ará bó ṣe ṣẹlẹ̀ ní gbogbo àwọn northern Nigeria bó ṣe ṣẹlẹ̀ ní most of the African program ọ̀dọ́ bó ṣẹlẹ̀ ní Somalia lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbòho àwọn ọmọ tó ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ báyìí ó lọ́wọ́ ẹ̀sìn lónìí ó bẹ̀yìn tó yọ lọ́rọ̀ wa ẹ má gbèrú ẹ̀ wọ ilẹ̀ Yorùbá ó fi ṣèlálẹ̀ Yorùbá bẹ̀yìn ó fi alálẹ̀ Yorùbá bẹ̀yìn ọ̀rọ̀ akatakíjẹ́ ẹ̀sìn ẹ má gbé wọlé Yorùbá bákan náà àwọn tó jẹ́ àwọn oníṣẹ̀ǹbáyé orílẹ̀-èdè ni mo ṣe ẹ má jẹ́ kí nǹkan ṣe ká yín lára tó ẹ má máa lọ sí social media ẹ máa sọ òkú tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńláńlá ló lọ́ máa ń dá ogun lẹ̀ obìnrin ẹ̀yin alágbàláyé sùúrù àti pé ẹ máa sọ pé ìṣẹ̀ṣe làgbà ìwà àgbà yẹn ẹ máa wù pẹ̀lú àwọn ẹ̀sìn ìgbàlódé tí wọ́n là máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Òrèfẹ́ sọ fún àwọn orílẹ̀ akẹ́kẹ́ ìkáǹsì ọba bá àbúrò tí wọ́n yàn ní babalájẹ́ yẹn kọ́ bá sọ̀rọ̀ after this festival. Ìgbà tó rọra ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tí ìgbà ń ṣe wípé àwọn ọmọdé kan kúrò ẹ̀. Ìgbà tó ń pè lóbìsì ẹ̀yẹ́ lè wẹ́ bẹ̀ yẹn. Ìgbà tó ṣe léyìn ìgbà tó lè gba festival lórí. Ìlú mi ní bẹ́ẹ̀ nàbí kábíyèsí lájọjú. Kábíyèsí ní gbogbo ọgbà tó ṣe ìhòòhò wọn pa ẹ̀hún. Ìkíní wọ́n ṣe fi ẹ̀jẹ̀ babalájẹ́ ni. Eléyìí ló máa jẹ́ ọdún ajé kẹwàá tàbí ṣe 10th edition. Àkọ́kọ́ tó máa wà níwá rẹ̀ olùgbèsì wa. Àwọn àgbà náwó ta nọ́ra owó tàbí wọn náwó ìbàyè ìfọ́kọ́ 3 million naira. Àgbẹ̀ ṣe. Ọba tàbí ẹ̀wà pè ní bóyá òfẹ́ pé àgbẹ̀ ọdún ilé lọ́wọ́ kò gbé ṣe. Ìwọ́n tó ṣe ìgboyè tó ti kọlùkọ kò wá gbé ṣe. That's an insult to our own integrity in this festival. Secondly, pé tó rò pé àlájẹ́ ta máa ń gbé wọlé tẹ́lẹ̀ ni wọ́n tún wá di ajé ìjẹ́ wá. We can call that a serious counterproductive that can bring violence, chaos and anarchy. Ó báyìí àwọn èèyàn bó ṣe ń ṣe kan ó bèrè bó ṣe ń ṣe wọ́n fẹ́ dá tiẹ̀ ṣe. Wọ́n bá dẹ̀ wo iye tó contribute bí òwò contribute 50,000 fún ọ̀dà ṣe. It's very very wrong. Yorùbá lẹ́rí yẹn o tó lẹ́yìn bá ti ń ṣe nǹkan nílẹ̀ Yorùbá àwọn ọmọ àjọkò síbi kankan yẹn fẹ́ ajáàkì ẹni tó òbí ajáàkì ọdún ọmọ wọlé wọ́n tó bá tó fẹ́ ajáàkì ọdún ọmọ wọlé ó máa fẹ̀mí ara ẹ̀ dídó ó bẹ̀ẹ́. Ààrẹ TV Ààrẹ TV nílé nínú òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.